ohun tí àfáà kan jáde tó sọ nǹkan tó lè jẹ́ kéèyàn fi ọlọ́pàá múyàn àbí kéèyàn arrest èèyàn ni tó sọ ó hà pé mo gbé ọmú tí bàbá Akéwúgba Gold lẹ́nu mi mà ti torí ẹ̀ bú bàbá yẹn tí bá mà bú bàbá yẹn má deserve ẹ̀ mi mà ti torí ẹ̀ bú bàbá yẹn mi mà ti torí ẹ̀ sọ̀rọ̀ fún ní nǹkan tí ò rí tó sọ mi mà ti torí ẹ̀ mọ́ ọlọ́pàá mọ̀ torí pé mo mọ̀ wípé kì í ṣe gbogbo èèyàn tó dàgbà ni Ọlọ́run máa ń ṣe ní àtàn ló dẹ̀ máa ń fún ní òye àgbà mo ti wora mi pé ẹni tí àwọn èèyàn ń wò ní mi ò gbọ́dọ̀ máa wòran mo ti wora mi wípé àtàn ni mí gbogbo èèyàn ló máa ń wọwọ́ sí àtàn kí ni Yorùbá ń pè ní àtàn àgbà ni Yorùbá ń pè ní àtàn gbogbo ẹ̀yin bàbá yìí tí Tani Olorun ṣe àtàn ni yín ipò tí Ọlọ́run fi yín sí ipò àtàn ni èèyàn máa ń wọwọ́ sí lára téèyàn bá ti dàgbà dé stage kan àtàn ni wọ́n ní òye làgbà ń wò àgbà ò kí ń wo ẹnu òun ló fà tó fi jẹ́ wípé mi ò ní Tani Olorun ṣẹ̀yìn mi ìdẹ̀ ní kò ṣẹ̀yìn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run fi yín sí bí àtàn kì í ṣe gbogbo nǹkan ni àtàn máa ń take action lé lórí ìgbà tẹ́yìn ṣe báyìí bàbá tó pè mí láṣẹ́wó àfáà tó pè mí láṣẹ́wó tó ní mo gbọ́yàn sí Akéwúgba Gold lẹ́nu tó dárúkọ Akéwúgba Gold ẹ jọ̀ọ́ ṣé Akéwúgba Gold ò lẹ́tọ̀ọ́ láti fi ọlọ́pàá àbí láti arrest ẹ̀ ni àbí mi ò lẹ́tọ̀ọ́ láti arrest ẹ̀ because ó defame èmi náà ni tó túmọ̀ sí pé ẹ̀yin bàbá yìí ẹ foríjì Tani Olorun torí pé àtàn nìyín àtàn làwọn èèyàn máa ń wọnú sí lára ipò tẹ́ ẹ wà kì í ṣe ipò tó jẹ́ wípé kéèyàn ṣẹ̀yìn kírú nǹkan báyẹn ṣẹlẹ̀ Islam jẹ́ ẹ̀sìn ṣé mo pé mò ń tẹnu mọ́ ẹ̀sìn tó tóbi lọ́pọ̀lọpọ̀ ni tí ànábì bá wo nǹkan tí ojú òun rí tó bá wo nǹkan tí àwọn èèyàn ṣe fún even àwọn ìdílé ẹ̀ Islam ò ní sílé ni á ti back out àwọn tó pàpà gba Islam nínú ìdílé ẹ̀ wọn ò ní gba Islam ní ìdílé ẹ̀ torí á ti fi ọlọ́pàá á ti arrest wọn á ti ní kí wọ́n gún wọn lọ ṣé ànábì ò lágbára láti pe iná kalẹ̀ kó jó gbogbo wọn run ni ṣùgbọ́n ó fi wọ́n sílẹ̀ torí ó mọ̀ pé ó ṣeé ṣe kí Ọlọ́run kó padà ra ẹ̀mí ẹ̀ padà pàápàá ṣe rí ìgbàlà wọn ò kí fi ìgbàlà bẹ èèyàn torí pé ẹni tí Ọlọ́run bá fẹ́ ló máa ń gbàlà ẹni tí Ọlọ́run ò bá fẹ́ á jẹ́ kó parun sínú àìní ìgbàgbọ́ ẹni tí Ọlọ́run bá fẹ́ òun ló máa ń gbàlà bí Ọlọ́run bá ń gbọ́ téèyàn kan ṣe ṣúta sí tó sọ di àtàn wọ́n ní ègbé wọ́n ní a ti kọ́ wípé Jésù yóò kú bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ègbé ni fún ìdílé Júdásì mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn nítorí ẹni tẹ́ ẹ jórúkọ mọ́ lára nítorí ẹ̀sìn yẹn àìmọye pásítọ̀ tí wọ́n ti bú àìmọye àwọn tó wà nínú Kristẹni tí àwọn èèyàn ti ṣátá tí wọn ò dẹ̀ ti torí ẹ̀ sọ wípé bóyá wọ́n múyàn kan àbẹ́nìkan nítorí ẹni tẹ́ ẹ jórúkọ mọ́ lára ṣe wá wo ọlá yẹn kẹ́kọ̀ọ́ wo Tani Olorun mọ́ Ọlọ́run lára nítorí ìgbà tí ẹ bá ṣe léyìí kí lẹ fẹ́ kí ànábì tí ànábì bá take the same step tẹ́ take nísìn kò ní sí Islam láyé torí mi tí rí ẹni tí ojú ẹ tó rí tó ojú ẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam má bínú tí ojú ẹ rí tó nǹkan tí ojú ànábì rí lọ́wọ́ àwọn ènìyàn tó ń pè ìpè fún pé kí wọ́n wá wọnú ẹ̀sìn kí wọ́n wá wọnú ìgbàlà even lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ ojú yín ò tí ì rí tó nǹkan tí ojú yín rí báwo lẹ ṣe fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹgbẹ́ nǹkan tó dáadáa ní nígbà tí àwọn èèyàn bá sọ̀rọ̀ àlùfàǹṣá sí yín àbí tí wọ́n ṣáta yín tẹ́ wá sọ̀rọ̀ àbí tẹ́ wá lo ọlọ́pàá nǹkan kan kí ni kémi wá ṣe èmi tí mo jẹ́ ìgbẹ́ ìdí yín èmi tí mi ìjámọ̀ nǹkan kan lọ́wọ́ yín pẹ̀lú nǹkan tí wọ́n fojú mi rí pẹ̀lú nǹkan tí bàbá àfáà gan jáde tó pè mí láṣẹ́wó tó ní mo gbọ́mú síyàn lára mo ṣe kinní kan tó defame Alhaji Akéwúgba Gold kí lẹ fẹ́ káwa wá ṣe nígbà tó wo èmi tí mo kéré sí yín nínú ìmọ̀ nínú òye nínú ẹ̀kọ́ nínú gbogbo ẹ̀ tí mi sọ̀rọ̀ kò tiẹ̀ yẹ kẹ́ jẹ́ kíkiní yẹn kó dé stage yẹn mo wá fi Ọlọ́run ọba bẹ̀ yín lórí ọ̀rọ̀ Tani Olorun ẹ wò gẹ́gẹ́ bí àdánwò tí Ọlọ́run fún yín
láti mọ̀ wípé ìjẹ́ ti tó láti jẹ́ àtàn, ìjẹ́ ti tó láti jẹ́ ẹni tí ó lè gba èpè, ó lè gba ègún, ó lè gba wàhálà gẹ́gẹ́ bí ànábì ṣe gbà á nígbà ayé ẹ̀ tó dẹ̀ mú Islam dúró lénìí. Torí tí ànábì bá gbé ìgbésẹ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ kò ní sí Islam láyé mọ́. Ẹ tún wá gbọ́ nǹkan kan, onígbá ló ń pe gbẹ́ lákàtàràgbá, bí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Tí èèyàn kan bá ti ṣe nǹkan kan tí ó ti fi àwọn tó ti fi ogbe orí àwọn èèyàn, ogbe orí ẹdìyẹ wọlé pé igbe lásán ni kò ṣe nǹkan kan, téèyàn kan ṣe tó mu jẹ, ọ̀pọ̀lọpọ̀ náà á fẹ́ ṣe páwọn mu jẹ. Nígbà tẹ́ bá ṣe lè fún Tani Olorun, àwọn ẹlòmíì tó jẹ́ wípé tá à ń fi etí gbọ́, tí àwọn èèyàn fi etí gbọ́, tí wọ́n ń ṣe èyí tó jù yẹn lọ, kí lẹ rí ṣe sí? Kí lẹ rí ṣe sí? Ẹ má jẹ́ kó jẹ́ ẹni tá a lè mú, ẹ má jẹ́ kó káwọn èèyàn máa wò pé bóyá ẹni tí ẹ lè mú ni ẹ lẹ̀dí mọ́. Ẹ má jẹ́ káwọn èèyàn lè wò pé tó bá jẹ́ pé Tani Olorun jẹ́ mùsùlùmí ni tó dẹ̀ ń ṣerú ẹ̀ wípé ẹ máa wo ọlá mùsùlùmí mọ́ lára. Ẹ má jẹ́ káwọn èèyàn máa wò ó pé torí pé Tani Olorun ò kì í ṣe mùsùlùmí lẹ ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Torí pé a rí àwọn mùsùlùmí kan tí wọ́n fi àwọn bàbá yìí wọlẹ̀, ẹ rí nǹkan kan ṣe sí, ẹ rí nǹkan kan ṣe sí. Téèyàn bá ń ṣe nǹkan, ẹ jẹ́ kéèyàn máa rántí ọjọ́ àti sùn. Èmi kéré sí yín, wọ́n dẹ̀ fi oríṣiríṣi ìdọ̀tí rẹ́ mi lára, mi ì sọ nǹkan kan, kò dẹ̀ ní kí n má débi tí mo máa dé. Eléyìí Tani Olorun bu yín, ó ṣayín, wàláì kò ṣe nǹkan kan lára yín o. Ṣé wá rí ìtẹ́ ṣe yìí gangan tẹ́ fẹ́ ṣe yìí, èyí gan ló máa ta àbàwọ́n bá yín. Èyí gan làwọn èèyàn máa fi sọ pé ẹ kì í ṣe àtàn. Èyí gan làwọn èèyàn fi máa sọ wípé ẹ fìwà jọ ànábì, nítorí wípé ntí tó fi ojú ànábì rí, ìwà tó hù sí àwọn ọ̀tá ẹ̀, òun ló jẹ́ ká máa gbọ́ Islam lénìí. Òun ló jẹ́ kí Islam mẹ́sẹ̀ dúró lénìí. Ẹ ṣe wá wo Tani Olorun bí ìkan nínú àwọn tí ó fi ojú ànábì rí. Ẹ ṣe wá wo bí ìkan nínú àwọn tó pọ́n ànábì lójú, tí ànábì tó dẹ̀ dúró, tí ó jẹ́ pé ìdúró ẹ̀ àti àìmá lo ọlọ́pàá ẹ̀, àìmá lo ìjà ẹ̀, àìmá gun pa wọ́n, òun ló jẹ́ kí Islam dúró lénìí. Mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn, ó ṣeéṣe kẹ́ gbọ́ kẹ́ má gbà, ṣùgbọ́n ẹ wò wípé ẹni tí ibi gẹrẹjẹ là ń bá gbà, àtàn la gbà. Wọ́n máa ń wọnú sí àgbà lára ni, òun náà fi ń pè wọ́n ní àgbà. Kìdẹ́ ń ṣe èèyàn lè jẹ́ ọmọdé kó ní ẹ̀mí àgbà nínú, ní tí èmi fi wọ̀n nígbà tí gbogbo ayé gbógun tì mí, tí gbogbo ayé tún gbógun tì mí tán, tí àáfàá tí gbogbo ayé mọ̀ jáde tó pè mí láṣẹ́wó ní nǹkan tí ò rí, tí ìyàwó Akéwùgbàgò wà lórí ìdúró tó dẹ̀ sọ pé mo gbọ́yàn sí Akéwùgbàgò lẹ́nu. Àtàn ni Akéwùgbàgò àgbà ni, nítorí wípé ó mọ ohun tó yẹ kó ṣe pẹ̀lú defamation of character tí bàbá yẹn ṣe. A máa gbọ́ pé Akéwùgbàgò fi ọlọ́pàá mú. Èyí ni kí mo fẹ́ kẹ́ lọ rò wípé tí ànábì ò bá wu ìwà tí èmi wù nígbà yẹn, ó lè ṣe kó má sí Islam mọ́. Tó bá jẹ́ pé èmi ti jáde, mo ti kì bọ bàbá yẹn lójú, àbí mo ti bá gbogbo àwọn mùsùlùmí jà, èyí tí àwọn tó ṣe orin fún mi gan sọ pé àwọn mùsùlùmí ló rán àwọn káwọn ṣe orin fún mi. Ó ṣeéṣe kémi má rí àṣírí yẹn padà mọ́. Ó ṣeéṣe kí kó má sí Yinka TNT mọ́ lẹ́nìí. Ó ṣeéṣe kí àwọn tó tẹ̀ lérí pé àwọn fẹ́ pa mí gbà yẹn, tó bá jẹ́ pé mo sọ̀rọ̀ padà, ó ṣeéṣe kí wọ́n padà rí mi pa. Mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn, gbogbo ẹ̀yin bàbá yìí, mi ò fọ́ọ̀sì yín o, mò ń bí ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọdé tèmi níbi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. Mo fẹ́ kẹ́ ẹ dàárò wípé bí ànábì bá gbé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí, ó ṣeéṣe kó má sí Islam mọ́. Pé èyí tí Tani Olorun ṣe kò tàbùkù bá yín o, torí pé ibi tí Ọlọ́run ràn yín lọ́wọ́ dé, àwọn tó yẹ kẹ́ ẹ máa rí bí ẹ̀gbin tó wà nínú Ọlọ́run tẹ́ ẹ jórúkọ mọ́ lára, bí Kristẹni náà ṣe ń rí, òun ló yẹ kẹ́ ẹ rí. Ṣé wá rí ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí, àwọn gangan ni àbàwọ́n tó lè tapo sí àlá yín. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ jọ̀ọ́ bàbá, ẹ̀yin bàbá mi, ẹ lọ ṣe ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́, ẹ jẹ ìbùrẹ́, ẹ jèbùrẹ́ nítorí ẹni tẹ́ ẹ jórúkọ mọ́ lára. Ire o. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic.
keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.